dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbé wa káàkiri àgbáyé. Gbáǹkọ́gbì inú àwọn ìwé ìròyìn pẹ̀lú Tóyìn Tòmátò tẹlifíṣàn. Ó ṣẹlẹ̀, àwọn ọmọ ìlú Ṣakí dojú ìjà kọ alága ìjọba ìbílẹ̀ wọn. Wọ́n ló ti ta gbogbo dúkìá ìjọba ibẹ̀ tán. Irọ́ ni wọ́n pa mọ́ mi hàn. Alága náà dé sí padà. Nǹkan dé o, àwọn aṣẹ́wó wọ wàhálà ńlá lórílẹ̀‐èdè Nàìjíríà. Ilé ẹjọ́ ní okòwò nàbì kì í ṣe àpẹẹrẹ ìwà ọmọlúàbí. Ẹ̀wọ̀n ọdún 2 ní ìjìyà rẹ̀ lábẹ́ òfin. Kí gbogbo àwọn ọmọbìnrin tó fẹ́ràn láti máa ṣe owó nàbì, èyí tí àwọn ọmọge àsìkò yìí tún pè ní olóṣó, kí wọ́n tètè lọ wá iṣẹ́ mi ṣe báyìí o. Nítorí ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà nílùú Àbújá ti dájọ́ pé òfin ilẹ̀ wa kò fààyè gba iṣẹ́ aṣẹ́wó ṣíṣe àti pé àwọn olóṣó kò ní ẹ̀tọ́ kankan lábẹ́ òfin ilẹ̀ wa rárá. Kàyéfì ńlá, géńdékùnrin tó fipá bá ọmọ ọdún 5 sùn fojú balẹ̀ ẹjọ́. Ó ṣẹlẹ̀, ìdààmú dé bá Peter Obi, ó gba ọ̀dọ̀ alága àwọn gómìnà ẹgbẹ́ PDP lọ. Ó jọ pé ọ̀rọ̀ ìbò ààrẹ ti ọdún 2027 tó ń bọ̀ yìí kò jẹ́ kí ọkàn ẹni tó jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour níbi ìbò tó kọjá, ìyẹn Peter Obi ò balẹ̀ mọ́ rárá. Nítorí ṣe ni ọkùnrin ọ̀hún kò lójú oorun lásìkò yìí. Kódà lánàá ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ni Obi sáré gba ọ̀dọ̀ ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Bauchi tó tún jẹ́ alága àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú PDP, ìyẹn Bala Muhammed lọ. Kí ló lọ ṣe ń bẹ̀? Kí ló jọ sọ? Gbogbo eléyìí lẹ máa rí kà nínú ìwé ìròyìn gbélégbọ́ tó jáde ní ọjọ́ òní. Nítorí bílíọ̀nù 4 náírà, àwọn gbajúmọ̀ olóṣèlú méjì wọ̀ya ìjà lọ́sùn. Ganduje ní ẹgbẹ́ APC yóò gba Ọ̀yọ́ àti Ọ̀ṣun lọ́wọ́ ẹgbẹ́ alátakò. Alága àpapọ̀ fún ẹgbẹ́ APC Abdullahi Ganduje ti ní ẹgbẹ́ ọ̀hún ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti gba ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀ṣun kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú PDP o. Bóyá lè máa wá ṣe ṣe àbí kò ṣe ṣe, gbogbo ẹ̀ lẹ́ máa rí kà nínú ìwé ìròyìn gbélégbọ́ tó jáde ní ọjọ́ òní. Lálùdé gba àmì ẹ̀yẹ ńlá ní Egypt. Fatai Adétáyọ̀ Oòduà, ìyẹn Lálùdé tó fẹ́ràn láti máa kó ipa babaláwo nínú fíìmù Yorùbá, ti gba àmì ẹ̀yẹ ńlá lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tó kọjá yìí ní orílẹ̀-èdè Egypt. Lálùdé ti wá dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ fún àdúrótì wọn, nítorí pé láìsí àwọn olólùfẹ́ rẹ̀ àmì ẹ̀yẹ náà ó lè má wáyé. Ó mà ṣe o, Olúṣẹ́gun Odùsọ̀yà, gbajúmọ̀ olórí ẹ̀mí, ti jáde láyé. Níṣe ni ìròyìn àgbọ̀sọgbánù náà gba ìgboro pé ọ̀kan nínú àwọn olórin ẹ̀mí nínú ìjọ Kérúbù, Ṣẹ́gun Odùsọ̀yà, tó pọ̀ mọ́ sí aṣọ funfun, ti jáde láyé lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ìyẹn ọjọ́ ìṣẹ́gun tó kọjá yìí lẹ́yìn tó ní ìpèníjà àìsàn kíndìnrín. Lẹ́yìn tí Currency lọ sí London, àwọn olólùfẹ́ Pasuma ní Pasuma kò lè wọ Amẹ́ríkà o. Láti ọjọ́ ìṣẹ́gun tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ni gbajúmọ̀ olórin fújì ọmọ ilẹ̀ Ìbàdàn ni Táyé Adébísí, tọ́pọ̀ túmọ̀ sí Currency, ti lọ sí ìlú London. Ní wàhálà tuntun míì bá tún ṣẹlẹ̀ láàrin àwọn olólùfẹ́ Pasuma àti Currency o. Níṣe ni Currency gbé fọ́tò tó yà nílùú London sí ojú òpó ìkànnì ayélujára rẹ̀. Èyí sì ni ọ̀kan nínú àwọn olólùfẹ́ rẹ̀ rí tí wọ́n fi ní ojú ti àwọn tó ní bàbá Honorable lè lọ sí ìrìn àjò. Oríire ńlá dé, ọmọ Tọ́pẹ́ Àlàbí lọ sí ilé ọkọ, ṣùgbọ́n bàbá tó bí ọmọ náà gangan kò yọjú. Làwọn èèyàn bá sọ pé bóyá nítorí aáwọ̀ tó wà láàrin Máyégún Ọláoyè tó jẹ́ gbajúmọ̀ mákẹ́tà ní ìlú Òṣòdì àti Tọ́pẹ́ Àlàbí tó jẹ́ ìyá Ayọ̀míkù ni kò ṣe jẹ́ kí Tọ́pẹ́ Àlàbí pé fìwé ìpè ránṣẹ́ sí bàbá náà fún ti ayẹyẹ ìgbéyàwó ọmọ wọn. Ṣùgbọ́n Sọjí Àlàbí tó tọ́ Ayọ̀míkù láti kékeré ló jókòó lọ́jọ́ náà gẹ́gẹ́ bíi bàbá. Gbogbo àwọn ìròyìn yìí lẹ máa rí kà nínú ìwé ìròyìn gbélégbọ́ tó jáde lẹ́nu. Ẹniọlá Àjàó fọlọ́run búra o, ó ní Ọdúnládé Adékọ́lá ò ṣí òun láṣọ wòrè, bẹ́ẹ̀ òun kọ́ ló kọ́ òun níṣẹ́ tíátà. Fọlọ́runṣọ́ Adéọlá jẹ́wọ́ o, ó ní òun ò fẹ́ wà láwọn ọkùnrin ni kò sí ìjẹ́kóhun lọ́kọ. Gbogbo àwọn ìròyìn yìí lẹ́ ò rí kà